Hello, hi everyone. Welcome to DIGINAIJA. Please don't forget to subscribe, like, and share. Drop your comment down below. Ẹ̀yin tèmi, ó ga o. Àwọn fan Pasuma wà everywhere ni. Máa yín kí báyìí láti Ondo ni. Àwọn ló di zone Ondo mú. Àwọn fan base Alhaji Pasuma. Wọ́n wá ń sọ pé k'Alhaji Pasuma jọ̀ọ́ kán tiẹ̀ wá sóńdò kán fa ọwọ́ àwọn sókè. Bọ́n ṣe fa ọwọ́ Zino sókè. Bọ́n ṣe fún Ọba Aro náà ní nǹkan pé kán tiẹ̀ ṣàánú àwọn ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi ẹ drop comment ẹ like and share ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ Pasuma kàn appreciate die hard fan wọn ẹ ṣé God bless. báwa sí ọ̀gá ńlá ọ̀gá kan ọmọọṣẹ́ wọn mi lọ pọ̀ létí ojú àwọn lọ èèyàn lè bínú ọmọ lògo ẹ̀ èèyàn ló lè bínú ẹ̀ ọ̀nà bá bínú aṣẹ́kù àṣìrán ṣiṣẹ́ báwa sí omi fọ́gàn ẹ̀ o mo gbé bá ti fà mí lọ́wọ́ òkè mo yè ti pé o báwa sí òótọ́ ọ̀rọ̀ mi bá ẹ̀fọ́ ni o èmi dẹ́ngẹ́dẹ́ngẹ́ ẹ̀mí alásàgásà wa ẹ bá sọ̀rọ̀ yìí ni o ọmọ òkìtìpa yóò òkìtìpa gbódàkolo tí wàá pìlẹ̀ ń gbà ẹ̀ fún bíṣò mo kó kẹsẹ̀ tẹ̀ jáde mo yẹ tí mo ná ń bẹ̀ mo fọlọ́ ń bẹ̀ báwa sí bí o bá ti wá fà mí lọ́wọ́ òkè náà òkìtìpa yìí ti pé o báwa sí fẹ́mi wá òkìtìpa sẹ́ẹ̀ tó bá fẹ́mi wá òkìtìpa òyì àpọ̀jù báyìí lọ ọlọ́run wọ̀rálé lọ́nà wọ̀rálé mi wo ṣe báyìí bẹ́ẹ̀ ti pé ọlọ́run báwa sí ọlọ́run tó bá ti wá fà mí lọ́wọ́ òkè ti pé o torí ọba yóò wà pẹ̀lú kò jẹ́ fún lọ́dẹ̀ náà wọ́n ṣe oríṣiríṣi èmi fáàsì ẹni bẹ̀yẹ ìjà torí tiẹ̀ kẹ̀ ó mo yẹ ibi tí fáàsì ẹ wà ní. mo ní èèyàn tó bá ti gbọ́ nǹkan tó ń kọ mo ní kó fi ọmọ orí odó kó fi ran ẹtí ẹ̀ mo lá gbọ́ nǹkan tó ń kọ ọ̀gá nìwọ o mo láṣẹ gan o fọlọ́ àṣẹ lèmi o mo láṣẹ gan o èmi náà lẹ́bí ẹ̀ ń bí o ọdún ẹlẹ́dùnmáà mà ó mo yọ lẹ́mẹ́ bá jà torí tiẹ̀ níbẹ̀ yìí mẹjà torí tẹ pé ká táyé kọ́ ẹsẹ̀ lóyà rẹ pé ẹsẹ̀ kọ́ gẹ̀ mo ní èèyàn tó bá fara lọ́wọ́ sókè èèyàn gbọ́dọ̀ máa lóyà fún odò tó bá gbàgbé oríṣi àgbègbè ló máa ń gbẹ báwa sí má gbàgbé mi o wá ọlọ́run lè dùn màrí bá fà mí lọ́wọ́ kéde bá fà mí lọ́wọ́ kéde pé o ọlọ́run bá wà sí èmi fọ́ ní dẹ́gẹ́dẹ́gẹ́ ẹ̀mí àlá ṣàgàṣà wà ọmọ ẹ̀rú sọ pé ọlọ́run lè dùn màrí mà pé bá lọ́wọ́ fà mí lọ́wọ́ kéde bẹ́ẹ̀ ti pé o bá wà sí ọlọ́run mẹ́fọ́jì lè tẹ̀dọ̀ ẹni o anybody ẹ bá mi ṣe àkódẹ̀dọ̀ bá wà sí o ẹ tó bá wà sí kódẹ̀dọ̀ bá wà sí o bá wà sí má gbàgbé ẹ̀jẹ̀ má gbàgbé àwọn olóore tiẹ̀ o ọlọ́run mẹ akẹ́kẹ́ mi ṣe dédé mẹ fọ́ọ̀dù ẹ mi ṣe dédé àwọn ẹ̀rẹ́ tó kìtì parí bíbí rárá àtọ̀ kẹlẹ́ gbọ́ gánà tó kìtì parí bíbí ọlọ́run ti ṣàánú ẹ bí o bá ṣàánú mi níbi ti pé o wòye wo ti náà yóò fẹ́ fà náwó kẹ sí wo ti fà mí náwó kẹ náà ni bí o bá fà mí náwó kẹ níbi àwọn àyíkú pẹ̀lú ẹ ti pé o mẹ́fọ́ ọ̀hún bá wà sí ọlọ́run bí o bá tó wà fà mí náwó kẹ bẹ́ẹ̀ ti pé o bá wà sí mẹ́fọ́ ọ̀hún o bí o bẹ bá a sí mi fọ́ọ̀mù ẹ o bí o bẹ gbàdúrà ọlọ́run gbọ́ ọlọ́run tí o bá tó wá fàmí náà kébé ti pé o bá wà sí na mi lè tọ́kì o ẹ̀mí alákàkàsá àwọn àrùn ọmọ ẹ̀rú sọ pé dẹ́gẹ́dẹ́gẹ́ tí o bá wà kìtìpá yọ fàmí náà kébé wà sí ètì pé o mi fọ́ọ̀mù ẹ o ètì pé o ọlọ́run ètì pé o tí o bá fàmí náà kébé o olúwa ló mẹni tó ń sìn o èmi kú pẹ̀lú ẹni bẹ́ẹ̀ mẹ́sẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ wà rí mi o wòwe sòrè kó lè ìwé ṣe tẹ̀dọ̀ mi níbẹ̀ tó fọwé sòrè mi ńlá kí ẹ o máa fi mẹ bá sọ̀rọ̀ bá yóò wọ mẹ bá sọ̀rọ̀ ní mẹsẹrẹ o jẹ wájú àfàmì náà kébé bẹ àfàmì náà kébé ti pé o mo fọwọ́ ẹ o.